bẹ́ẹ̀ lómi tọ́lọ́wọ̀n bá dá lóhùn nínú ìjọ yìí tí ò fún ní nǹkan kan kò fún lọ́mọ kéwù kò fún ní ọmọ kò fún lẹ́lẹ́hà gidi kò fún lọ́jà àbí gidi ọlọ́run ṣàánú ẹ̀ ni o àwọn nǹkan tí mo kàkà lẹ̀ yìí sábà fún yàn ní jẹ̀ níhùn rẹ̀ nígbà míì ó lè tìyàn ṣubú o tí ò ní ọ̀la mọ́. ó lè ńlá tó bá nílò mi tó fẹ́ di ńlá tí ò ní dá nǹkan lù kò wọ́pọ̀ nu ńlá tó máa rí ńlá kan pé kíní kan tó ń bọ̀ òun náà máa fẹ́ tóbi tí ò wá ní ńlá nǹkan mọ́ ẹ̀yin náà wà náà tí ò là nǹkan máa lé nìyí ọ̀pọ̀lọpọ̀ alátàńlá àríyìn bẹ̀rẹ̀ nínú taburú. a wà ní ìlú kan tó ń pè ní Ìjẹ̀bú ibẹ̀ la wà lọ́dọ̀ àwọn bàbá korokoro mọ́lídì nàbí yìí ló ń ṣe níjọ́ Monday ọjọ́ tí gbogbo èèyàn fi ń ṣiṣẹ́ mọ́lídì ni o àwa ń wo pé ṣé àárẹ̀rò ń bẹ ni àbáàrẹ̀ yan ń bẹ ṣùgbọ́n gbà tá a débi lè ní ẹ̀rù bà wá èrò ló lọ bí ọlọ́run bí mọ́lídì ànábì jọ Monday lọ́dọ̀ àwọn bàbá korokoro ibẹ̀ la wà ẹ jẹ́ ká máa bá wọn bọ̀. sọ sí tó ju pé kí sáà máa dúpẹ́ fọ́lọ́run lọ torí pé wọ́n bá sọ pé ẹni ò rí báyìí wàláhì tàláhì súnmọ́ bíláhì ìfẹ́ lè jiyàn. Ànábì Muhammad ayọ̀ Ọlọ́run ni ẹni tọ́lọ́run bàbàrà ni gbogbo àwọn ànábì Ọlọ́run fún ní ìyanu ló fún ní májẹ̀mú nínú wọn ní ànábì wa Ìsá tí wọ́n pè ní Jésù àmọ́ èyí tó fún ànábì wa Muhammad ó ga ju gbogbo ànábì Ọlọ́run yòókù lọ. Ya Rasulullah يا نبي الله بماذا أبوغ مدحا لرسول الله وإذ به أنال فوزا من عند الله لقد أتيتنا وهبي ذا نبي الله وصالكم أمام دوما خير خلق الله. àbá wa táwa báyìí Ọlọ́run bùn wọn ní ìmọ̀ ìmọ̀ wà nínú nǹkan tó lè mú yàn láàkì Adam èyàn lè nímọ̀ tí ò ní lẹ́kọ̀ọ́ tí ò ní gbéraga ẹ máa púrúfù pé òun náà wà ní lẹ́bù kan sáwọn tó jù lọ ṣùgbọ́n àfa yìí kì í ṣe bẹ́ẹ̀ yẹn dáadáa ni àfa àtàwọn báyìí so nínú àwọn tó pírísẹ́ǹtì Sùmùrà ní ọ̀nà dáadáa bàbá kí ẹ máa mú fún yàn láwọ̀ọ́dù ní yẹ kán fún àfa wa ilé àwọ̀ọ́dù pé o pírísẹ́ǹtì wa in normal way òfin mọ́sí àrùwà hàn bíi ògbé mọ́sí àrùwà hàn kàbí satan àfa wa ọ̀kan lọ́mọ Ọlọ́run kó jẹ́ kí wọ́n ṣe é pẹ́ ọlọ́mọ ṣe é ní àṣemọ́ fún wọn. Gbogbo ìran kíkì ẹ̀yìn ló tọ́ sí nítorí pé tí àwọn tí wọ́n ń dọ́là táwọn náà bá wà níbi kí wọ́n wọ́n máa ń fi tí wọ́n fi ń kí wọ́n yẹn kí wọ́n táwọn náà bá wà wájú ní bàbá wa lè kí ayọ̀mọ̀dé sí ni. ضربنا بالخير كلنا ولا عبد ولا عبد ومثلنا يا هو ربي منان يا سلام أبو يا أمسكك وله يا من بذكري تركز يا سرار انسى الوجود يا سرار سرا مميدنا بصرا محمد سدد لنا الرايا كل رايا. Ọlọ́run tún náà sí bàbá jí níbẹ̀ ní rẹ̀ ni wọ́n bàbá wa dákúrò kúrò ní sọ wípé
èèyàn lè yọṣẹ́ ṣe ṣùgbọ́n kò ní yọ ẹ̀san gbà. èèyàn lè yọṣẹ́ ṣe àmọ́ kò ní yọ ẹ̀san rẹ̀ gbà. béèyàn bá yọ ọtí mu nínú ilé tẹ́nìkan kò mọ̀ pé mu tí tó bá dé ta bí ò bá rojọ́ á sì máa ṣe ṣíṣíṣí wàhálà yóò sì máa ṣe ṣíṣíṣí. alfa wa gbà tí wọ́n ń kó ànábì jáde Sheikh Al-Khalifa Abdulrasheed ọlọ́rẹ̀ ọ̀kan lọ́mọ korokoro ní Ìjẹ̀bú Òde Rẹ́mọ ọlọ́mọ fàbúrú ṣe àfa wọ́n ti jẹ́ kúrò àfa ọ̀dà àlùbáríkà bíbí oníṣẹ́ ńlá nàbà Muhammadu gbogbo àwọn olólùfẹ́ lágbà lọ́mọdé láàfà lólówó lọ́lọ́lá lọ́tọ̀kùn ìlú ìwọ̀n lọ́wọ́ ń bí ọlọ́mọdé àyẹ̀wò rú bàbá wa Sheikh Harun Awolero bàbá wa Onípọ̀mọ́ bàbá wa Sheikh Labib bàbá Gbaji ìjọba àwọn náà wà ń bí gbogbo àwọn afá ló wà ń bí níkàlẹ̀ tó fi kan alfa wa Sheikh Abdulrahim Al-Barizi ọlọ́mọdé kí ayọ́ ní kálukú báyìí. wọ́n lọ nínú dáadáa tí àwọn bàbá wa bá nílé kéwà náà tí wọ́n ń kọ́ ọmọ ńlẹ̀lẹ̀ ìwọ gbìyànjú fi sí àkun wọn ní ká mọ̀ wí láwà ní ẹ̀ẹ́dẹ̀gbàgbé gbogbo wèrè tí wọ́n sọ lẹ́jọ́ mẹ́ta yìí tí wọ́n ní pé súnà kò ní láwà ní orí ẹni tó sọ ti dàrú ni o ẹ kú lórí ẹ orí ẹni yóò gbé rárá ni o gbogbo ọ̀n tó fẹ́ bu wa ni wọ́n mọ kéwú bí yàrá mẹ́rẹ̀ẹ́dá parí ẹ̀ wọ́n mọ kéwú kà wọ́n gbọ́ ìtumọ̀ yé ṣùgbọ́n tẹ́ni tó kọ tíra sọ sílẹ̀ ni kò yé wọn. ọdún wájú àwọn àbá tó wá ń sọ pé ẹ̀yin lẹ́kọ́ wa ń kéwú àwọn kan náà já sóríire lórí ibú ọmọ tí ó jẹ́ yẹn lónìí tí ò ní tóbi lọ́la ó pe àbáyọ wá sóde oṣù wá pa á lẹ́kùn wọ́n yìí pín iṣẹ́ àwọn ẹni ọlọ́run kò sí tó yẹ kí ìjókòó yìí dùn máa bá kọ́lá pọ̀ ẹ lẹ́lòmíì lónìí tẹ́ ẹ gbé kalẹ̀ bí àfáàní. wípé tó onítọ̀ fi ríra rẹ̀ ní pé ọ̀dà àtọ̀yẹ̀ àwọn kan ti ní lánàá méjì náà ni téèyàn máa ń ní ohun téèyàn máa ń ní téèyàn máa ń padà sọ pé mi ì ní mọ́ àti téèyàn máa ń ní téèyàn ò ní mi ò ní tẹ́lẹ̀ àmọ́ mo ti ní. ohun tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ tó tóbi yẹn tó bàbàrà yẹn tó bá fẹ́ máa ní lọ má fi ìgbéraga kún torí gbogbo tọ́lọ̀ bá ti dẹ̀ ẹ̀dá lára ló lè fi ní ẹ̀dá lára. يا هو ربي منان يا سلام هاب يا همسك والغياس يا من بالذكري تركز بأسرار ذا الوجود أسرار سرا مميتنا بصرا محمد سدد لدى الرايا كل رايا Ispark TV ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọdé ó máa dá sí i lálẹ́ àmàmì inṣàlá. iléeṣẹ́ Ispark TV kò ní bàjẹ́ láéláé yóò máa dá sí i lọ́dọ̀ àwọn ènìyàn ọlọ́run wọ́n lè máa ṣe ọlọ́run la quwwata illa billahi aliyyil azim. ìyàwó àgbà tí wọ́n ń ṣètò Ispark TV ọlọ́run iléeṣẹ́ yín ọlọ́run máa jò gbiná láéláé ọlọ́run mọ́sàájẹ́ kó máa lọ sókè sí ni ila al-amam inṣàlá. iléeṣẹ́ Ispark TV máa sọ pé ọlọ́run gbélé jẹ́ Ispark lẹ̀ nítorí iṣẹ́ àwọn ẹni àná ni kó má bàa parẹ́ iléeṣẹ́ náà ọlọ́mọdé owó ọlọ́mọdé ó dàrú gbogbo àwọn òpó tó di iléeṣẹ́ náà mú tí ó fi wá ń kárí ayé kọ́lọ́ mọ́ fàbúrúṣẹ́ kọ̀ọ̀kan nù wọn kí iléeṣẹ́ náà mọ̀ gbòòrò sí. Ispark TV wà rọ̀fánẹ́hù mákànnálìyà ẹ̀ ò ní jábọ̀ mọ́ tó bá ń tẹ̀lé wọn ó máa lékún nínú mímọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn gangan ó fẹ́ mọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ní ọlọ́run àwọn onímọ̀ Quran update Hadith update wá sí òdodo mà ní wọ́n ń gbé ọlọ́run ṣọ́ Ispark tó ti káyé já ẹ ò ní èlẹ̀ àwíyé ń káyé àwíyé.